say no lie. Yọ̀dá ọmọbìnrin náà máa fẹ́ràn jù I say no lie. Ọmọdé tí ó ti mọ̀ dán wọ́n máa ṣe tí ó ti ìjà sí wọn. Felix wọ́n máa ṣe tí ó ti ìlàjú ọmọdé tí ó ti ìjà sí wọn. Felix ó pọ̀ láti jọ wà ti pẹ́ àjọ law school ni ayé akọ̀ bàbá ń ta ó láyé compressive dúdúgbà ọ̀rẹ́rẹ́ lọ́dọ̀ bàbá alágbàfọ̀. Sọ́ọ̀sì ẹlẹ́yẹ kò lẹ́yẹ Methodist kí náà sọ ọ̀gbẹ́ni ọlọ́pàá tó bá mú ẹ lórí ẹ̀ lọ́wọ́ rí ìwọ́n máa ń gbébọn máa ń ṣàkàrà wa lọ́nà òun gba sàárà ládùúgbò mi ṣé ò fún mi lówó lẹ̀ òun tó ń mú fún àwọn ọmọ bọ̀tì ládùúgbò mi lọ́wọ́ mú ọlọ́pàá. Adébíyí bẹ́ẹ̀ni ọba kò lẹ́sẹ̀ bíi dáńbà omi èèyàn tí a ṣe rí ẹ̀ á sáré lọ́pọ̀lọpọ̀. Ó máa sáré lọ́pọ̀lọpọ̀ délé olórí. Ó máa sáré lọ́pọ̀lọpọ̀ délé olórí. Ẹ̀jẹ̀ má fi mi wé wọn wọ́n yàtọ̀ sí mi. Ohun tọ́mọ ọlọ́run dá yàtọ̀ sóhun tọ́mọ èèyàn dá. Ìyàtọ̀ tó wà nílẹ̀ gédéńgbè. Bèbí ọ̀sẹ̀ mi wọ́n abẹ́ mi tọ́mọ ọlọ́run ṣe dá. Ẹjọ́ kí ẹ̀yin ọmọ ìyá mi ká tó bẹ̀rẹ̀ eré ń bí. Ẹ̀yin ọmọ ìyá ká tó bẹ̀rẹ̀ eré ń bí. Ṣé bá yẹn ń ṣeré yìí? Tá a ṣe fàájì ṣé kò dáa? Ṣé bá mọ̀ kò dáa bẹ́ẹ̀? Mo fọlọ́hun gbẹ̀yìn. Ẹ má jẹ́ kí wọ́n máa dẹ́rùbà, ẹ má jà. Sódà kẹ́ pè mí lójú àdúgbò kí n má fẹ́ wá. Ẹ jẹ́ ká gbọ́ ara ojú ti là. Ojú ti ṣe kí ni? Kò ṣe bá ti wá ṣeré street ló ń bà mí lẹ́rù. Orúkọ ti wà, ẹ̀yin náà ládẹjọ́ dàgbà, àárín náà ni mo ṣe kí ni? Ọmọ ta sì ni mí. Ìyá bẹ̀rẹ̀. Ìyá má po àwọn màmá nìyẹn wọ́n wòye lọ àwọn màmá gan tó jẹ́ màmá àwọn òfin gbóró lẹ̀ báwo wá náà wá ṣùgbọ́n dábàá ti jà mo lè ṣeré dẹ́ni ta wọ́n ti bá ti ní lọ́tìrọ̀tì mò ń lọ nìyẹn Bákújà tóbi lọ́wọ́ mi ni ìyẹn ò sínú ìgáwó Ọlọ́run ní borúkọ ẹnìkan kan jẹ́ èmi ò ní borúkọ bàbá mi jẹ́ o ìyẹn ò ń ṣe ìgara ẹni bá àdúgbò ti sinmi àdúgbò ti ṣe kíni wọ́n bá lọ fún bàbá náà rébù ló tó wá ṣeré ọtún tó bá ti ṣe yámayàmá mò ń lọ nìyẹn májẹ Bákújà tó ń ṣe nǹkan dáadáa èmi ò lòdì sí bóyá ṣe ìtìmọ̀wé wáyé ìfẹ́ pé kó ṣòwò ìfẹ́ pé òun náà tẹ̀lé mi nígbà ọ̀nàrẹ́bù èmi náà dúró tì kó ṣòwò ni wọ́n á bí mo wá ṣeré fún yín ká ṣe fàájì ẹ má tira yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ọdún lóde là ń ṣe Ọlọ́run ní rẹ́nì kankan lẹ́wọ̀n mi lágbá Ọlọ́run ìwòye ọdún tó ń bọ̀ èmi fẹ́ bù gàmbí mo fẹ́ gbé mọ́tò láwa Ọlọ́run ṣàánú mi. Ìwọ́n tó máa ń gbàdúrà bẹ́ẹ̀ pé ó gbà pé mo gbẹnu Ọlọ́run sọ̀rọ̀ ní sáàmì tó bá sàmì èmi ò mú ẹ sí o ṣùgbọ́n tí wọ́n bá ṣàdúrà èmi á sàmì. Ìyànà tí má bẹ́ẹ̀ mi ń gòbí fún ẹ dákun má máa jẹ o. Bákújà tí má fẹnu mi gẹrun fún ẹ dákun má máa jẹ o. Bákújà tí má fẹ́ mi gòbí fún ẹ dákun má máa jẹ o. Tí má fẹnu mi gẹrun fún ẹ dákun má máa jẹ o. Ṣùgbọ́n tí má ṣàdúrà fún ẹ sàmì wà láyé
súnmọ́ mi láyé ó dẹ̀ máa ṣe. ṣùgbọ́n tí má ṣàdúrà fún ẹ̀ṣà mi o wà láyé tà láyé súnmọ́ mi láyé ó dẹ̀ máa wà láyé á máa ṣe. àmọ́ tí má ṣàdúrà fún ẹ̀ṣà mi o wà láyé tà láyé súnmọ́ mi láyé ó dẹ̀ máa ṣe. oko yóò dẹ̀ máa ṣe. ọkọ tí bá ṣàdúrà fún ẹ̀ṣà mi o wà láyé tà láyé súnmọ́ mi láyé yóò dẹ̀ máa ṣe. L'Amẹ́ríkà yóò dẹ̀ máa ṣe o. tí màmá rí ẹ lọ́dún tó ń bọ̀ mo fẹ́ rí ẹ ní New Jersey mo fẹ́ rí ẹ ní ìlú Canada ní ọmọ mi. ọmọ mi dáadáa ní ẹ mo fẹ́ rí ẹ l'Amẹ́ríkà ní o. mo fẹ́ rí ẹ nílùú London ní o. ọládàbí ẹ alájùbàtà yìí l'Amẹ́ríkà. ó kó fẹ́ ti l'Amẹ́ríkà fún àjọṣe. ọmọ kófẹ́tì ọmọ tèmi kọ́rẹ́nsì àwọn àjọmọ kófẹ́tì ìwọ náà àjọmọ tí mo ṣàdúrà pé ó ti lọ bá mo ń bí ọmọ erin mo ń bí ọgbẹ́ni táyé àdúgbò ní mo wà mo ń bí ìdí ni o ṣé kí n má bí ìdí ni àmọ́lé ìyá gbogbo wa bí àmọ́lé wa ẹ tó bá bí ìdábọ̀ mú ìdábọ̀ jẹ́ni pẹ́ ẹ máa ń ṣe ìbàdà láyé fowóṣeré sílẹ̀ ẹlẹ́wù dáhùn ti ṣeré mi ti pẹ́ àbúrò yìí bàbá eléyìí ó mọ̀ ìgbà tó ti ṣeré ń fònà bí ẹlẹ́wù láyé àti ṣúkúrá ẹ̀yà náà lóyìnbó èmi mo sáré lẹ́wùrẹ́ ẹ̀yà náà lóyìnbó èmi mo mọ gbogbo fámìlì. ọpẹ́ ní dídí bá dà sí kó tó ṣẹlẹ̀ yìí o ní dídí kàbí eléwúrẹ́ o mọ níta wọ́n dà mí ni àyè wá dà o kò sáyè wèrè táyàgà àmọ́ àwòrán màá ní wàá mi o ọmọ mi ni. àwọn bí ọlọ́mi bẹ́ẹ̀dẹ̀ wọ́n débi gbogbo bí kíbi Yésù bù tí má ti kọrin àwọn bá kú jà alágàdá yẹn wọ́n dúró sẹ́yìn gbogbo wọn. àwọn ọmọ mi Yésù mú wọn yá pa wọn. ẹni bá ń bẹ́ tèmi o ọmọ ṣé é dídẹ̀. àgbà èmi náà ń fẹ́ ta o àbúrò mi lágbá àbúrò àfihàn ìsàgbà. ọ̀gbẹ́ni ẹ̀bà. àwọn Dèmọ́lá àlógo aláṣọ àfisí gbogbo yẹn ṣe. àwọn gbọ́dọ̀ àmọ́rún fún ìyá ọ̀rẹ́ kọ́rẹ́nsì ibà bàbá Fárúkù ọlọ́run kó borí jíbílẹ̀ àmínú olórí. ta ló mọ olórí bí wọ́n ti bẹ́ẹ̀ lómi o ìwọ́n tó bá mọ olórí bí nínú àwọn bí. irú àwọn ìfáwọ̀ mi ẹ̀yin arúgbó aláwọ̀ ọmọ kéékèèké là ń sọ. ọdẹ mo mọ ọtí pẹ́ ọdẹ ilẹ̀ àṣìṣe wọn mọ̀ kó ti wà ti pẹ́ ẹ̀yin tẹ́ ti wà kásá ẹ̀yin tẹ́ ti wà ti pẹ́ ẹ má sọ̀rọ̀ ẹ̀yin tájọ gbá lápẹ̀ ẹ̀ ṣàtàjọ gbá kírísítà ẹ má sọ̀rọ̀ àwọn ọmọ tó sẹ̀ bí sí là ń sọ. ọjọ́ ọlọ́dà mú dàm èèyàn tẹ́lọ̀ èèyàn ṣe ọjọ́ ọlọ́ta èèyàn mi ní èèyàn tó kúrò píríǹsì bá ga nìyí gbogbo ìsọkúsọ tó ń sọ òyìnbó àwọn kan bọ́ lọ́yà àwọn kan bọ́ lọ́yà lé àwọn kan bọ́ lọ́yà àwọn kan bọ́ lọ́yà lé ṣé àwọn tó ń bọ́ lọ́yà ibi ẹ̀ apá wọn wá. àwọn ilé nìjà rẹ̀ ọmọ mi ní ọmọdé mi ní àpá alódà. Okori Asiti ìyá Babuleda
àbọ̀lóyè wọ́n ní Sáùsì ti mọ́wọ́ fún yín kò mọ́wọ́ fẹ́mi ẹ̀yìn jẹ́ ẹ̀ Sáùsì lọ́ọ̀yà ti mọ́wọ́ fún yín ọmọ sẹ́ẹ̀rì àbọ̀lóyè ti jẹun èmi kò ti jẹun ọmọ yẹn wọ́n ló mọ́wọ́ fún yín àbọ̀lóyè ẹ̀ má wọ̀rí Kàbírà àbọ̀lóyè ti jẹun lọ́ọ̀yà wọn ní jọ́tọ́ wa lè kó ẹ lọ́wọ́ ìgbà tẹ̀lé mú kiri ní skul èmi ò dá sí o lásìtì. èmi ò mọ tí débi tí mò ń lọ mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ ni o táyé lolú ṣé mi tó jẹ́ pé mo fẹ́ máa yín náà ọ̀la ọ̀la tó lámì lábá ọ̀la tó làlà kọ́lẹ̀ bí èsùmárè lóye mi ò táyé alága mo dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn o padà ṣe máa ṣe nìyẹn. eré àdúgbò ni wọ́n ṣe lónìí àti kiri kàrẹ́gà àjọ wà láàánú o àtijọ́ Yésù ní ìjẹdarí. eré àdúgbò mi ìdárẹ́rẹ́ láàyò kọ́rẹ́sì ìdárẹ́rẹ́ ní Ìbàdàn o ìbá Yésù fún òun lágbègbè. àwọn kan ní ilé wa wọ́n ní mo ti pọ̀ kàn rírí. àwọn kan sọ pé òun ní wá mo ní rọ́ ní Yésù fún ẹ̀sìn mi. ibi tá ti dàgbàlẹ̀ Yésù mú kọ̀rírí jẹ́ ọmọ jẹ́ká ọmọ Èkó mọ̀ kọ̀rírí àwọn wà ní Èkó gbọ́dọ̀ wà Ìbàdàn o lọ́yọ̀lẹ̀ àwọn wà ní Èkó nísàlẹ̀ Èkó wọ́n wà ní Mùṣín àwọn wọ́n mọ̀ ṣe báyìí mọ́ o kí ló dé àwọn alájà bukki wọ́n wà Saudi wọ́n bí ni wọ́n kókó àwọn ní wà ń jà ń dún Ìbàdàn irọ́ ọlọ́dí àlèmí ńlá ẹ̀jẹ̀ o mo ní nọ́mbẹ̀ o ọmọ mi máa di lọ́ọ̀yà o ẹ farabalẹ̀ o àjọba ìṣọ̀lá ayẹ́kọ́mọ̀ o ọmọ Ìbàdàn làwọn o àwọn ìṣọ̀bọ̀ kíní o wọn ò ní wá láti kíní kọ́ máa èwo ní ẹ sọ fún ọmọ bàbá náà ní ọ̀gẹ̀dẹ̀ pé àjọ aláwọ̀ ó ní mi kò kiri iná. Lẹ́gbò babaláwo làwọn bá àwọn ṣẹ́ẹ̀tì ọlọ́mọ yìí ẹ̀yin náà ṣe bí ọmọ kékeré àwọn ṣẹ́ẹ̀tì babaláwo kòtò ní eléyìí ẹni tòmáṣì lẹ́gbò wọ́n mọ̀ mọ́ bí bùgámi wọ́n mọ̀ wọ́n jẹ́ o lẹ́gbò wọ́n mọ̀ wọ́n jẹ́ o. Ẹ̀gbọ́n fa àwọn ológun. ọmọ àṣẹ ni ọmọ fẹ́ràn jù àṣẹ ni ọlá. Àṣìníyàn máa dẹ́nà máa bẹ̀rẹ̀ lò àṣìní ọlá. ọmọ ọ̀tẹ̀ tí ó fi ìmọ̀ bẹ̀rẹ̀ ọmọ ṣe tí ó fi ìjà sí wọn yá sí wọn o. ọmọ ṣe tí ó fi ìmọ̀ tán ọmọdé tí ó fi ìjà sùn. ọmọdé tí ó fi ìmọ̀ náà o ọmọ ṣe tí ó fi dá sí wọn ọmọ ṣe tí ó fi ìmọ̀ náà o. ọmọ bọ̀lẹ̀ lọ́rọ̀ bẹ̀rẹ̀ jù àṣẹ̀dá ńlá.
ọmọ ṣe tí ó fi ìwọ̀n tán. Yáàsì wọn ọmọ ṣe tí ó fi ìwọ̀n náà ṣe ṣe náà. Yáàsì wọn ọmọ ṣe tí ó fi ìwọ̀n tán. Ọmọ bọ́lá tí ó fi ìjáàsì. Ọmọ ṣe tí ó fi ìwọ̀n náà máa gbọ́tọ̀rọ̀. Alájí ìṣẹ́gun. Gbèsè ọgbà mi kọ̀ yóò lè sọ́gbọ́. Gbèsè ọgbà mi kọ̀ yóò lè sọ́gbọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ṣe ìwọ̀n tí mo lè ṣe. Lẹ́gbẹ̀ẹ́ bàbá alátìlẹ́yìn mi ẹ máa ṣe é bàbá. Gbèsè ọgbà mi kọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá alátìlẹ́yìn ni ẹ máa ṣe ó máa bàbá. Ọjà mọ́níjà lọ́nà náà gbé 50 years náà fi sinmi mábọ́ ní yẹ́sùn tó ń tẹ̀lé mi kiri. Ẹ̀yin lára ń débi àìdì náà wá tẹ́lẹ̀. Ìgbà tí gbogbo nǹkan dẹ̀ ń lọ débi tí mábọ́ ní yẹ́sùn tó ń lọ dáadáa. Tó lọ bó ṣe ń lọ. Lọ́lọ́ bá bọ̀ ẹ̀ òṣìṣẹ́ ni wọ́n. Wọ́n wá bá mi èsù fún ọbaṣu. Wọ́n lọ́pọ̀lọ́ dáwọn níbi iṣẹ́ àríṣìkí. Láyé kọ́mọ́lì. Ìbáṣu. Ọpọlọ tí mo ní. Ẹ̀yin lọ́lẹ́ gbé bàbá ní Yéṣu fún ẹ̀jẹ̀ ìṣiṣẹ́ kan fún yín. Onílàrẹ́ bẹ́ẹ̀ gbèsè ń súnmọ́. Ó ní wéètì ẹ̀yin lẹ́lẹ́ pé bá a sùn. Òní ẹ̀ lọ ṣiṣẹ́ ha. Gbọ́dọ̀ bá bẹ́ẹ̀. Láṣẹjọ́ ń ṣe délé ní ìnáwó. Lẹ́gùn ọ̀gá ni. Àbáwọn kẹ̀. Irinṣẹ́ oríṣi kí o délé lẹ́gùn. Gbogbo ọmọ sẹ́ǹsẹ́ máa ní wá. Ìjà ẹ̀ lára yìí lọ́dọ̀ bá kújà. Lọ́dọ̀ bá kújà yìí ọmọ dáadáa ni bá kújà. Àwọn kan sọ pé mi ò ní wá. Mo bẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé mo máa wá àwọn bàbá tó ní èso àpò ìjà ọmọ dáadáa ni. Ọmọ tó bá máa lógo láti kékeré. Lẹ́ẹ̀tì mọ̀tá ọmọ ológo ni Mákújà ọmọ tó ń ṣe dáadáa ebi tẹ̀lé ọmọ ṣe ebi ibẹ̀. Bí ọdún mẹ́ta sẹ́yìn asúnidá ṣeré bí fún Mákújà ó gbá lé èpè nígbà ẹ̀mí òní wá. Àwọn sẹ́kùn tẹ̀rọ wọn pè mí pé bá a ṣiṣẹ́ máa wá. Mo ní mo bá wá. Ẹnì sọ fọ́mọ yóò rà àkọ́débí kọ́rẹ́nsì máa wá. Aláàjì tẹ̀rọ. Ogun àjọ bàbá kújà. Àwọn ìjì ọlọ́ta wọ́n pè mí. Àwọn olówúrẹ́.
àdúgbò wọ́n ní bá ṣiṣẹ́ máa wá àwọn làgọ́jú wọ́n lábùrú ra àwọn ní bákújà wọ́n ní ṣe máa wá pé ní mo máa wá o bàbá tó ní ìsinmi ọ̀rẹ́ ìsinmi. àwọn gbá ọpẹ́ pè mí. Yéésù ẹ̀rọ ni gbogbo máa ń gbọ́ gbogbo ọ̀nà ní àwọn bẹ́rẹ̀ bàbá ní Yéésù wò láti Ṣàngó ṣe máa wá ọ bàbá tó ní Yéésù wò láti wá ṣáná gbogbo ọ̀nà pọ̀ ní bó ṣe máa wá. mọ́tò fún ọ̀lẹ́ sì táyé o. ẹbí kì í ṣe bí ṣíṣà tó ń gbé àga. ibi tá a jáde délé yìí ibi tá a wá gbà dáàbí níláwọ̀ ọmọdé ọ kò ṣe gbàdá báwọn yín kẹ́ ẹ lọ báwọn jáde orúkọ rẹ̀ sì lè pọ̀ lẹ́yìn káwọn ṣojú sí wa. pé àti gbé lẹ́stéètì àti gbé lólúwàlé olúwàlé state káwọn máa ń dára sáwọn tiwa ọmọ ń ṣe èrìtẹ ló ṣe yẹn fún táyé. àwọn tó ń ṣì mí gbọ́ náà ṣì mí gbọ́ o ọmọ ń ṣe èrìtẹ bẹ́ẹ̀ sí ká lísì. mo ti wà ti pẹ́ mo ti gbé dáadáa ṣe ti pẹ́ ó ti wá jẹ́sẹ̀ yìí ìyàwó díà bàbá ní Yéésù mi ní màmá mi sábọ́ ìyẹn kọ́ ẹ ti gbé lọ́bọ̀ mi ni tí nǹkan mi bá ń bẹ́ẹ̀ níbẹ̀ ní ẹ̀sọ́ kí ló dé ẹ ń gbé lọ́bọ̀ mi ni kò rí bẹ́ẹ̀. àwọn ológun dáwọ́ wọ́n mọ̀ ṣùgbọ́n ẹ̀yin ọmọ oníyàwó mo mọ̀ pọ́n bẹ́ẹ̀ lẹ́yìn mi bámbámbá ẹ má jọ máa lè oníyàwó lè máa takú bí ọ̀rọ̀ máa ń ṣe èrú rẹ̀ bọ́ẹ̀ sí ẹ̀sùn. bí o bá dojú lówó ogbó tí wá rè àmọ́ àwọn tó ń bọ̀ lẹ́yìn mi máa so ọmọ ṣe èrú rẹ̀ bọ́ẹ̀ sí kọ́ plenty. ọpẹ́ rẹ̀ lé. gbogbo àwọn ní fújì. bá a bá bu wíńgà làmọ́ mi sọ bàbá ní Yéésù wù kẹ́ ẹ̀ gbọ́ mi dáadáa yàrá bíà ìgbà tá a bá bu wíńgà làmọ́ mi sọ látọ̀rí àyìnbó láti rí ìdè kúlẹ̀ o bẹ́ẹ̀ ń gbé àyìnbó. Àìláwà sí òdúró. Bólóró bá máa lọ́wọ́ mú Ìbàdàn. Bí ò bá jẹ́ bẹ̀rẹ̀ o, ìbẹ̀rẹ̀ o, wọ́n fọ́tò òkè àdé fọ̀kọ̀. Ògbó iye ọ̀sà wá bí ayẹyẹ bí ó bẹ̀rẹ̀ o. Ìdí ayé mọ̀lẹ́dẹ́gbọ́dọ̀ fọ́kọ̀ òkè àdó. Ibi tá a ti produce star ní ẹni Ìbàdàn. A sọ pé kò sí níbo ní ìbá ìṣoṣù mọ́. Ológun dáwọ́. Ibi tá a ti produce star ní ẹ. Àdúgbò olórin nìyẹn o. Wọ́n máa ń ṣe èrè bẹ́ẹ̀. Ìyàwó díẹ̀. Báwọn mi ò sì dábọ̀ ọ̀pọ̀ tọ́jú jáde ní Mùṣín ládùúgbò yìí. Mùṣín ti wá re. Ìṣọ̀lá Mùṣín ti wá re. Ọmọ ṣe oníbẹ̀ ọ̀rẹ́ sí ẹ̀sùn. Sọ́kò ọmọ ọ̀dọ̀ ni ọmọ bọ̀rọ̀ ju àṣẹ̀dá ńlá.
Bàbá tó ní màmá bàbá ní Yésù fún èdè àkì dáadáa ọlọ́mọ gbẹ̀ni gbọ́gbọ́ lọ́wọ́ wá o ọmọ ṣe èdè tẹ̀ àmọ́ pàdé láti yà. Mo ṣe kọ́ ọmọ mi ọmọ òṣèbínú torí tí ìyá èèyàn bá kú bàbá ní Yésù fún tá a bá kí ọmọ òṣèbínú àbí bí wọ́n ti màmá ti wá ní. Àwọn tó ń gbọ́ sí wa ọmọ ṣe dídẹ́ oyè wọn mọ̀ pé bá a sùn ọmọ ṣe dídẹ́ bọ́lá ìṣọ̀gá ní dáẹ́. Sírí lọ́dà mi àlàmú ọlọ́mọboríjì mọ́mí àmì ó ọlọ́mọboríjì mọ́mí bá a ṣe ọmọ ṣe dídẹ́ ọlọ́mọboríjì mọ́mí ẹ̀ ọlọ́run abá ẹgbẹ́ táyé torí mi gbọ́ ní màmá ọdọ̀ ọmọ bó ṣe rí bàbá ní Yésù bó ṣe rí lára ṣùgbọ́n ó ti ń dàgbà nìyẹn má jẹ́ kán máa pẹ́ ọmọ ṣe ìdìbò ojú ti rí pé àwọn èèyàn tó bá lè tán wá gbé sílẹ̀ wọ́n rẹ̀ sí amọ́ra ọlọ́pẹ̀rẹ̀ kì í mọ́ mi inú mi mọ́ torí mo kọ̀rọ̀ yóò mi o ìyá mi mojú fẹ́lá ó ń bẹ̀ lẹ́yìn mi ọmọ bẹ pìtì ẹ o ọmọ ṣe ẹdítẹ ọlọ́wọ́ bá ń tọ́ gbogbo tí ń bá rò lórí ọ̀rọ̀ yìí bá a sóko jẹ́ tòun gbogbo nǹkan ti pé fún bọ́ọ̀sì bí a bá ń dẹmọ lóògùn bàbá ní Yésù mo ti ń jẹ wọn mọ́ mo ti ń jẹ ọmọ kí n fẹ́ máa bínú ọmọ lọ́mọ sí ọlọ́pọ̀lì ṣe é mọ́ mi ra mi ó dùn mí ọmọ ṣe é nífẹ̀ẹ́ máa sùn ìyá níwúrà iye mi ó ìyá gbèsè mọ́ra ọmọ yóò mi gbèsè mẹ́sàn ọmọ mi gbọ́dọ̀ mẹ́fà ìyá níwúrà iye mi ó ìyá gbèsè mọ́ra ìyá ọlọ́run tó borí tì í mọ́ mi ra mi ó bá ń gbọ́ wọn sára àgbẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run á bá ẹ pé àwọn ẹ̀dúró sára gírí kó o dúró dáadáa sí ní ìlẹ́dà ọmọ tèmi ni àbọ̀ tèmi kọ́ ọ̀rẹ́ sí máa ṣe dáadáa lọ. Apa ìbá ẹ̀ṣẹ́ ọmọ òṣèré bínú ẹjọ́ máa bẹ̀rẹ̀ àníyàn lọ bá a ṣe ń bá lọ. Ọ̀dọ̀ bá kọjá nìjà rẹ̀ láàyè ó dáyé. Lẹ́gbẹ̀ẹ́ à ń bẹ lọ́dọ̀ ẹ̀ máa kọjá nìjà rẹ̀. Síbẹ̀ òní nàmbà 1 ọba nàmbà 2 coordinator Adam Pressy nàmbà 3 Eku Tóbi ara wọn ni o Fọ́pọ̀ Mọ́yọ̀ àti Kúzú ọmọ àǹtí àdúgbò dà ọmọ àǹtí ara wọn náà ní bá a ṣe ara wọn ní Sparkle àwọn ọmọ dáadáa ní gbogbo yín náà àdàbà Sparkle oṣù Sparkle Kodak Warrior ara wọn ní Godwin Councillor Adéolú ọmọ aláwọ méje wọ́n blow ọmọ ọ̀gá
Ojúkú Ahmed ọ̀rọ̀ bọ̀ dáná ní kọ́rẹ́nsì ara wọn dáadáa ní. Gbogbo yìí ẹ tọ́jú bá a kúgbà. Ìlú ara ní ìmọ̀ ṣáà. Anẹ́tẹ̀mí àkọ́jọ́ ní kọ́rẹ́nsì. Ẹkú ìpalẹ̀mọ́ ti sísá mi ní 30. Mo máa wá nígbà ló dé. Ẹ̀yin bọ́ọ̀sì. Ìjọba ni èmi, ìjọba ìwé mi. Ọ̀dọ̀ ìyá máa ń ga ọ́. Nígbà ló dé. Ẹ máa retí mi bàbá oníyẹ̀sùnkù ìyọ̀mọ̀ òṣèlú. Ọ̀dọ̀ ìyá máa ga. Nígbà ló dé ọmọ òṣèlú gẹ́gẹ́ nígbà Monday. Ìjọba ògbó bọ́ sí 30 of this month, open 5 days. Èyí ni Wednesday. Open 5 days. Ìjọ Monday lọ́dọ̀ ya máa ń gbà nímọ̀ létí. Àwọn eré méjèèjì yìí, eré Bábíjà, eré ìyá máa ń gbà ọ́. Bàbá oníyẹ̀sù fún mo máa ṣe dandan. Ìyá máa ń gbà nímọ̀ létí. Ìyá máa ń gbà èpè méjì ìyá gbogbo ọdún mọ̀lẹ́gbẹ́. Wọ́n kàn pinnu ní ìyá máa ń gbà. Ìyá máa ń gbà mọ̀lẹ́gbẹ́. Ẹ máa wo ìyá máa ń gbà náà o. Ìyá máa ń gbà náà o. Ìyá máa ń gbà. Èmi nígbà tó yẹ sílẹ̀ ìmọ̀ràn mi. Ṣùgbọ́n gbogbo tí ìyá máa ń gbà náà o. Ìyá máa ń gbà ẹni bá rí ìyá sí òkun lé kò mọ tó ń ṣe. Ṣùgbọ́n nínú kóòtù o, ẹ wá wọ ṣùgbọ́n ọ̀nù kóòtù. Ìyá ṣùgbọ́n ọ̀nù kóòtù. Ìyá ṣùgbọ́n ọ̀nù kóòtù. Ìyá ṣùgbọ́n ọ̀nù kóòtù o. Bákúgbà ọ̀gá ti dé Bákúgbà. Kamilu Kamboza ayúyéyú ẹlẹ́wọ̀n máa lé ọ̀rọ̀ kì í lára màtí ń dáṣà ayúyéyú. Ẹ má ti jò inú yín ti ń dún àbí mo fẹ́ kọrin lóòótọ́ torí pé inú mi dùn láti fún yín ní ìròyìn ayọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko àti lókè odò èmi ọmọ yín náà ni Adékọ́lá Tìjání Kamilu Kampo. Mo ń fi àsìkò yìí sọ fún yín pé tẹ́ bá fẹ́ gbádùn ayé yín tẹ́ fẹ́ enjoy ayé yín ẹ lọ click Orokilawa TV kẹ́ subscribe sórí ẹ̀ nísàlẹ̀ ó tán. Tí ẹ bá ti ṣe yẹn ẹ ti gbádùn ayé yẹn tí ẹ wò gbogbo nǹkan máa dùn nìkan sí ní YouTube channel yẹn ẹ máa rí nǹkan tẹ́fẹ̀ tó jẹ́ pé tẹ́ bá ti rí bẹ́ẹ̀ bá máa rẹ́rìn tẹ́ bá ń jẹ nǹkan alátabá yìí ẹ wò ẹ ṣáà ti mọ̀sá káì mọ̀sá sáré tààrà sí mọ̀mọ́ sí pàpàkà ẹ ṣàmì ibi tó tẹ́ ti máa rówó tẹ́ máa fi subscribe sí Orokilawa TV iná ò ní tán bẹ́ẹ̀. Thank you.